lọ́sẹ̀ mo fẹ́ sọ fáwọn èèyàn wa nípa àǹfààní tó wà nù ká máa lo Bitcoin àbí ká ní Bitcoin lọ́wọ́. Aside the fact that gbogbo ayé ti move digital. Mo sọ ní last week pé nǹkan tí email ṣe fún post office ni Bitcoin máa ṣe fún paper money, naira, dollar, pounds and the rest of them. Kò ń ṣe pé bóyá ó máa dé level pé wọ́n nínú àwọn owó yìí mọ́, bó wọn kàn ní iyì tó bí Bitcoin ṣe máa níyì ni. Nítorí àǹfààní kan tó lágbára jù tí Bitcoin ní pé it's a better store of value. Tẹ́ bá ní 2 million naira ní January ọdún tá wà nú ẹ̀. Tẹ́ bá ní 2 million naira àbí tẹ́ bá ní $2 million. Nǹkan tẹ́ lè fi 2 million rà ní January. Ṣé nǹkan oṣù kẹjọ la wà nínú ọdún yìí? Ṣé nǹkan tẹ́ lè fi 2 million naira rà ní January lè fi rà lóṣù yìí? Ó kéré jù tẹ́ bá fi 2 million naira rà nǹkan ní January. Ó kéré jù àrírú ẹ̀rí. Tẹ́ bá máa ra nǹkan yẹn nísìn. Ó kéré jù ẹ fẹ́ fi 200,000 sórí ẹ̀. Nítorí value owó yẹn ti lọ sílẹ̀. Ní January tẹ́ bá lè ra mọ́tò kan ní bóyá bí ká sọ pé ẹni 2 million naira tá à ń sọ yẹn náà ní àkáǹtì ní January. Láti January dì sí èló lẹ rò pé ó lè ti gorí ẹ̀ tẹ́ bá tiẹ̀ fi pamọ́ sí báńkì. Ó pọ̀ jù ká sọ pé 10%. 10% of 2 million is how much? 200,000, which is even being very generous. I'm púpọ̀ nìyẹn. But Bitcoin kan ní January was $900. Wow. Ní January, one Bitcoin was $900. Lẹ́ni, one Bitcoin is over $4,200. Wow. Ṣé ti rí comparison yẹn? So Bitcoin is a far better store of value. Tẹ́mi àti bá lọ dúnàdúrà lọ́wọ́ àwọn òyìnbó àbí àwọn èèyàn tó mọ̀ nípa Bitcoin sí. Tẹ́ bá fẹ́ ra proper, tẹ́ bá fẹ́ ra nǹkan tó wà lórí tébù yìí ní kẹ́yìn sọ pé wọ́n fẹ́ tà ní $2,000. Ẹ fẹ́ san dollar, èmi fẹ́ san $2,000 Bitcoin. Onítọ̀hún máa prefer kó rà lọ́wọ́ mi because value Bitcoin lọ sókè. But value fiat currency, which is the paper, dollars, naira and the rest of them, don't fall every time. Another thing ni pé ó yára láti fi ṣe transaction. Wow. Bẹ́ẹ̀ ṣe wà nísìnyí tó bá jẹ́ pé èmi àti ìjọ ní business tájọ ń ṣe mo wà l'Amẹ́ríkà mo fẹ́ send owó sí ní Nàìjíríà. Tí bá máa send owó sí, tí bá send owó yẹn lé ní àfẹ́ tọ́tù làkẹ́ tó rí gbà ọ́. Tí bá ṣe wire transfer. Kò sí transfer tí mo fẹ́ ṣe tẹ́ máa rí gbà lójú ẹsẹ̀. But tó bá jẹ́ Bitcoin, bá ṣe jókòó ìṣẹ́jú àyà ni o. Tí bá send owó sí yín nísìn under 2 minutes. Ó ti wọ wallet tí. Ẹja try ẹ sọ Bitcoin wallet tí màá dé fowó sí. Ẹja try. Ẹ fún mi ní wallet tí èmi á jowó sí. Ṣó ti yé yín? So àwọn àǹfààní yẹn ló tún wà ńbẹ̀. Kí la tún sọ? Tẹ́ bá fẹ́ ṣe transactions, tẹ́ bá wọ bank, any limit, any withdrawal limit. Lórí àwọn ATM order ife 200,000 ni. Tẹ́ bá ń lo Bitcoin ATM which is Sapo card, it is limitless withdrawal lè lè ṣe. Ṣó ti yé yín? Ká tún wo níbi security ààbò. Bá ṣe wà yìí mo lè gbé as much as $10 million worth of Bitcoin lórí fóònù mi ló wà ní wallet mi ló wà. Bẹ́ẹ̀ ìgbà fóònù yẹn gan ò mọ password mi. Bó mọ password mi ò ní email address mi because for every transaction I do mo máa gba mail. Bọ̀ ṣẹ́yìn lè bẹ́ẹ̀ ṣe wà iṣẹ́ lè gbé ó kéré jù ṣe lè gbé 2 million naira lásán kẹ́ kó sínú báàgì kẹ́lẹ́ fẹ́ rìn lórí street. Ṣó ti yé yín? So it's a far better means of transaction. It's safer, it's quicker, and it is a stronger store of value. Ṣó yé yín báyìí? Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ Ọ̀gbẹ́ni Victor. Gbogbo ẹni tí wọ́n nílé òun náà lẹ ti gbọ́ yẹn. Ẹ ti gbọ́ àwọn àǹfààní tó wà nínú Bitcoin. Ìdí tó ṣe yẹ ká ní. Tó bá tún ti di lọ́sẹ̀ tó ń bọ̀, ọ̀sẹ̀ẹ̀sẹ̀ lẹ máa láǹfààní láti bá Ọ̀gbẹ́ni Victor pàdé tó máa bá wa sọ̀rọ̀ nípa Bitcoin. Tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ tún gbé sórí Orísun kẹ́ wo Miliki Express. Ẹ tún bá wọn pàdé. Àmọ́ kẹ́ tó máa lo Ọ̀gbẹ́ni Victor. Báwo gan-an ni àwọn èèyàn ṣe lè ní Bitcoin yìí? Òun náà la ṣe ń wá sí orí ètò yìí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ káwọn èèyàn wá ṣáà make sure pa wọn wo program lọ́sọ̀ọ̀sẹ̀ because a ń mú nípele ni. A máa tó débi tá a ti máa bẹ̀rẹ̀ sí ní yànnàná àti ṣàlàyé fún wọn bí wọ́n ṣe lè jàǹfààní Bitcoin báwọn náà ṣe lè di ẹni tó ní Bitcoin lọ́wọ́ bẹ́ẹ̀ ni. So
káwọn èèyàn wá ṣàmà wò wá lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò yìí gbogbo ẹ̀yin tí wà nílé òun náà ni ẹ ti gbọ́ yẹn àmọ́ ọ̀gbẹ́ni Victor tí àwọn èèyàn mo mọ̀ pé àwọn ará ilé ń sìn wọ́n ní ìbéèrè kan tàbí òmíràn tó máa fẹ́ bí yín lórí ẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló ti lè rí yín bá sọ̀rọ̀ sà. bẹ́ẹ̀ni àwọn wọn lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09033831869 tàbí 08076111428 tó bá pè wá tí ó bá happen pé bóyá busy kàn send text pẹ̀lú orúkọ àti location wọn ìyẹn gan ló wà important jù tó bá yẹ send wa lórúkọ àti location wọn anybody àwọn èèyàn wa tó wà ní àwọn àdúgbò tán bá wà bí ní ìpínlẹ̀ tán bá wà bí ibi tán bá wà a máa ní kan lọ rí wọn wọ́n á lè máa bá wọn sọ̀rọ̀.